màá fẹ́ ṣe correction kì í ṣe pé màá defend ẹ̀ mi lè defend Femi Adebayo but ojú tèmi fi máa ń wò ọ̀tọ̀ lọ̀rọ̀ yẹn. Àkọ́kọ́ ń bẹ̀ nǹkan tí ò dáa kò lórúkọ méjì kò dáa ló jẹ́. Ṣé ibi tọ́rọ̀ yẹn ti bàjẹ́ àti ibi tó ti bí mi nínú ká ní Portable jáde ó sọ̀rọ̀ bóun ṣe máa ń sọ. Ẹ̀dá tí máa ń rí Bobrisky láti gba tí mo ti dáyé tí mo ti máa ń gbọ́ nípa ẹ̀ mo máa ń rí bí educated somebody mo máa ń rí bí mo mọ̀ pé I'm sorry to say that mo mọ̀ pé he's not a responsible person. I don't have any contribution for that issue. Ṣùgbọ́n bó ṣe wù kó rí ẹni lẹ́ni ẹni. Then àwọn kankan wà tó pé tá bá ní kó kàn wá máa ń sábà sọ ó lè padà kẹni tó máa kàn wá. So if not because of that so mi rí nǹkan kan ní mo fẹ́ sọ sí. Ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ àwọn ojú kọ̀ọ̀kan wà tí mi fi wò. Actually ọgbọ́n máa ń yà bí ọ̀nà ìsọ̀rọ̀ mi dẹ̀ máa yàtọ̀ nínú àwọn tó ti ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn tí pé ìròrí mi máa ń sábà yàtọ̀ tí pé mi náà yàtọ̀ mi kàn mọ̀ mo lè dá lójú tẹ kí n má dá lójú ẹlòmíì. Mo rí àwọn kan tó ń blame comrade Femi Adebayo pé kò yẹ kó announce. Kí ni ti uncle Femi láti máa announce? Anyway náà èmi tiẹ̀ kọ́kọ́ kí Femi Adebayo kó rere torí pé ẹni ayé òjò gbádùn ó sàn jẹ́ ẹni ayé gbàgbé ẹ lọ. Ó dẹ̀ lójú ọ̀rọ̀ tó máa ṣẹlẹ̀ lódò tí ò ní kan akàn tàbí kó kan ẹja. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ uncle Femi Adebayo sì rí. Mo nígbà pé ibi tọ́lọ́run mú un lọ ni. Mo dẹ̀ nígbà pé Ọlọ́run á mú ẹ débi tó ń lọ láyọ̀ àtàlàáfíà. Níwọ̀nba àgbà tó bá ti ń lo inú kan tó lo inú méjì ni o. But èmi máa ń sọ̀rọ̀ according to bí má ṣe rí yàn sí. Ìwà ẹ̀ tí mo rí ìṣesí ẹ̀ then bó ṣe promote àwọn ọmọ lẹ́yìn ẹ̀ that's only tí mo kàn ṣe like Femi Adebayo. Then mo máa ń like ẹ̀ látara àwọn òbí tó bí that is baba Adebayo Salami Ọ̀gá Bello. Mo máa ń like bàbá yẹn bí kó jẹ́ dáàdì mi ni mi regret pẹ̀lú bàbá tó bí mi náà. So ìyẹn ni tí máa rí nǹkan kan tó fẹ́ jẹ́ bí ẹ̀gbin tàbábùkù tó fẹ́ kàn lára màá fẹ́ ṣe correction kì í ṣe pé màá defend ẹ̀ mi lè defend Femi Adebayo but ojú tèmi fi máa ń wò ọ̀tọ̀ lọ̀rọ̀ yẹn. Àkọ́kọ́ ń bẹ̀ nǹkan tí ò dáa kò lórúkọ méjì kò dáa ló jẹ́. Ṣé ibi tọ́rọ̀ yẹn ti bàjẹ́ àti ibi tó ti bí mi nínú ká ní Portable jáde ó sọ̀rọ̀ bóun ṣe máa ń sọ. Ẹ̀dá tí máa ń rí Bobrisky láti gba tí mo ti dáyé tí mo ti máa ń gbọ́ nípa ẹ̀ mo máa ń rí bí educated somebody because tí ọ̀kan bá wò wípé òun lè gba ọ̀nà ìwà ìbàjẹ́ láti lórúkọ tí ó dẹ̀ papọ̀ mọ́ culture tí wọ́n ń gbé so orí bákan so gbogbo èèyàn kọ́ ló ṣe máa nífẹ̀ẹ́ sí ìrìn àjò yẹn quite alright. Ọdún náà ní orílẹ̀-èdè wa èèyàn free láti ṣe nǹkan tó bá wù lábẹ́ òfin tí ò bá ti ní pa ọmọ làkejì lára because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ mi rò pé kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ kó dẹ̀ máa exist till now láti ìgbà yẹn. Ṣùgbọ́n ibi tó ti kan Yorùbá movie industry kò kàn wá generally o ní mo ti máa sọ pé inú mi dùn pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí o pẹ̀lú pé báwọn èèyàn ṣe ń ojú táwọn èèyàn fi ń wò torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á máa condemn Yorùbá movie industry ni tí case báyìí bá ti ṣẹlẹ̀ tẹ́nìkan bá ti ṣẹ̀ báyìí wọ́n á máa blast gbogbo actors and actresses ni but eléyìí wọ́n fèsì igun tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí ó lè pé ojú tí kálukú fi ń rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìgbà tí Portable wá force out fún Bobrisky ìgbà tó force out fún Bobrisky mo wá rí pé yẹn náà jáde ó bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ọmọ ẹ̀ ṣépè which is wrong. jà fáwọn tó ní ẹ kò ní jà fáwọn tó bí ẹ àwọn Yorùbá kan jẹ́ ká mọ̀ pẹ̀lú tí ò ní rẹ̀ ni
kò kí n mọ níbi ilé. ọ̀rọ̀ yóò ti ẹ̀kọ́ ó dá sí ọ máa kú ọ máa ṣọkú mọ́ ẹ lójú. àwọn ẹ̀dá kan wà nínú ayé tó ṣe pé gbogbo ọ̀rọ̀ wọn ló lè sí gbogbo ọ̀rọ̀ wọn kọ́ ló lè fèsì sí. Yes, àwọn ọmọ wa ṣayé wọn ni àwọn kankan wà tí ò papọ̀ mọ́ra wọn. Nínú làásìgbò ìní Portable ti ń jẹ, nínú ariwo ìní Portable ti ń jẹ, nínú nǹkan tó bá ń trend ìní Portable fi ń trend bó ṣe wá from beginning ìgbésí ayé ẹ̀ bó dẹ̀ ṣe máa lò gbó nìyẹn. So ara ológo ló ti ń tap bá ṣe kọ̀wé ẹ̀ nìyẹn. Tábàdẹ̀ wo ọ̀rọ̀ tó sọ ó ní point but presentation at times ó máa ń rí bákan, ó máa ń jẹ́ kí point inú ọ̀rọ̀ kó má yọ. But ibi tí mo fẹ́ lọ lórí ọ̀rọ̀ yìí àwọn kan ń blame Alhaji Latif which is Femi Adebayo. Àwọn kan jẹ́ Ọdún ló tì Ọdún ló ní kó lọ ṣe because ìgbà tó fẹ́ ṣe ó ń pe Ọdún ní go ahead. Àwọn kan ní wọ́n plan láti lè pé kí movie yìí kó trend ni. Àwọn kan ní tá bá fẹ́ wò dáadáa pé Bobrisky pé ó dressing ẹ̀ combination is okay pé kó dà tó wáyé pé àwọn làwọn judge àwọn náà máa mú. Àwọn kan ti sọ nípa eye contact ṣe náà ni eye contact kí ní tán máa ń lẹ̀ mọ́ bí ojú pé wọ́n ní reason tó ṣe mú nìyẹn. Àwọn kan ní combination black and black tó lò yẹn ipò rhyme kálukú náà lórí sọ but nǹkan tí mo kàn fẹ́ kọ́kọ́ fẹ́ clear rẹ̀ ìlú tí ò sófin ẹ̀sẹ̀ ò sí níbẹ̀. Nígbà táwa kéré díẹ̀ nídìí iṣẹ́ yìí tá a ti débi tá a dé kì í ṣe pé a ti dàgbà náà o ìgbà tá a sì ti débì náà tá a sì kéré tó bá fẹ́ award èèyàn ó láwọn nǹkan tó máa ń rí lára ẹ̀ kan tó wọ́n fún ní award tí ì ṣe award tán wọ́n ti ṣe award náà di rádà dancing Fatai mo wá kọ́ wá gbà award ló pọ̀ jù nísìn òun fẹ́ mọ orí èèyàn tí Fatai jẹ́ ṣé ó wà lọ́wọ́ Fatai. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ èèyàn kíní yẹn wọ́ wá látọwọ́ gọ́ọ̀mẹ̀ntì ó dẹ̀ wọ́ látọwọ́ àwọn ẹlẹ́sìn. Ẹ máa rí tán máa fẹ́ lòmíì jẹ́ kíní kan àdínì kíní kan àdínì nígbà tẹ́ bá lọ wọ ẹni tán fi ń jẹ kíní kan àdínì. Oh God, ẹ lè rí traces àdínì kankan lára rẹ̀ ṣé lè deserve àdínì. Tábà wá sí bàbá wa Muyideen Bello tipẹ́tipẹ́ wọ́n á ní tẹ́ bá fẹ́ fìyàn joyè ẹ̀sìn ẹjọ́ jẹ́ ẹni tó ń gbálẹ̀ mọ́sálásí ẹni tó ń nu mọ́sálásí ẹni tó ń tún mọ́sálásí ṣe. Irọ́ ni o sálàjà lówó lọ. Alájà ìjáàbù tí wọ́n fún yín yìí 1 million naira ni alájà náà bá gbé 500,000 lálẹ́ so wọ́n ti believe kó owó láwọn fi ṣàdínì kò ń ṣe ní Islam nìkan nínú ìjọ láwùjọ wa a ti ń fi ọ̀pọ̀lọpọ̀ serviceness àfi ń ba nǹkan jẹ́ ìfẹ́ owó àfi ń ba nǹkan jẹ́. Pàtó ọ̀rọ̀ tó bá ṣe pé torí wípé Bobrisky lórúkọ inú ọ̀nà ṣe wò pé òkè káwọn fi ta fíìmù yẹn wàláhì tàláhì súnmọ́ bí láhì lẹ́sẹ̀ láwà ọ̀tọ̀ lórúkọ ọ̀tọ̀ làlùbáríkà. Ẹ̀yin tẹ́ fojú bẹ́ẹ̀ wò ni mò ń dá lóhùn ọ̀tọ̀ ní orúkọ ọ̀tọ̀ ní àlùbáríkà. Àìmọye fíìmù tí wọ́n lo ẹni tí ò lórúkọ sí. A wà ní níbi gbogbo alájọ wo Aníkúlápó ẹni tó fi play lead ọmọ bàbá wa Ògúndé tó fi play lead most of audience ni ò mọ̀ wọ́n audience ò mọ̀ wọ́n dáadáa látara fíìmù yẹn wọ́n ń rí wọn àwọn tó wà mọ̀ bàbá Ògúndé dáadáa wọ́n wá rí picture bàbá Ògúndé látara wọn wọ́n dẹ̀ ti bẹ̀ praise ọmọ Afọláyàn. Likewise Femi Adebayo tá à ń sọ yìí fíìmù Femi Adebayo kan wà tó ṣe parí tí pé man kan ló play lead Aliu Gafar most of audience ni wọn mọ Aliu Gafar tí pé láàrin ara wa ìlà ti mọ dáadáa ibùdó artist mi gan máa lóun mọ Aliu Gafar but the man is dynamic actor. Yes tí actor bá fi praise actor ẹgbẹ́
yẹ kó ti mọ̀ pé ẹ jẹ́ ká fi tẹ̀gàn kúrò ká tó fi tẹ̀gàn sí. Actor ni Aliu Gafar. From there I'm very sure pé ológo ni tẹ́lẹ̀ ògo ẹ̀ tún máa tàn sí lórí fíìmù yẹn 100%. ṣòkò ṣẹ̀dìgbà tó bá lọ tap lára ẹni tó lórúkọ lè má lálùbáríkà o, kì í ṣe gbogbo àwọn tó lórúkọ ní fíìmù industry lè nìna lálùbáríkà. ṣòdà tó báyìí pé tòótọ́ èrò ọkàn committee tàbí producer tó báyìí pé lóòótọ́ èrò ọkàn ẹ̀ nìyẹn, mo disagree, ó wrong. ìní nìyẹn. ẹni tẹ́ fojú commonize gan kódà ó lè jò lórúkọ, ó lè jọ alálùbáríkà. ẹ jẹ́ ká ti bíbá ẹ wò. fíìmù tá à ń sọ àjàkájù, that film is okay. wàláì tí mo bá fi lè sọ pé fíìmù wà okay because kálukú ti fẹ́ máa wà confused about the movie. Definitely nítorí fi ṣe irúgbọ̀n báyìí olóòlù ọmọ tó wà nínú movie yẹn, torí mo láǹfààní àti rí script yẹn. mo dẹ̀ dé village gbà tó ń ṣe. I'm so happy pé Ọ̀yọ́ state náà ti shoot ẹ̀. mo lọ sí village yẹn wàláhì tàláhì sùmọ́bìláhì lẹ́sìláhùwà. fíìmù yẹn make sense, ó ní lesson nínú. bó ṣe rí bóyá tí wọ́n bá lórúkọ torúkọ yẹn ò bá tí tó lè ta sinimá, ó lè máa wá miss. bó torí ọ̀fẹ́ tí Ẹniọlá Àjàó ní ọ̀pọ̀lọpọ̀ actress ò ní, because Ẹniọlá Àjàó jẹ́ ọmọbìnrin oníwà pẹ̀lẹ́ táwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ fẹ́ràn. àwọn tó jùlọ, àwọn tí wọn ò tó, àtàwọn tó jọ jẹ́ ẹgbẹ́, gbogbo ọ̀nà fẹ́ràn ẹ̀. tẹ́ bá lọ wo premiere tó ṣe yìí, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ actor and actress tó wà ń bẹ̀ tó pé wọ́n wá. ẹlòmíì lè wá títorí Ọdún Adekola tó jẹ́ ọ̀gá Ẹniọlá Àjàó, but wọ́n ní ká dára ká tó ṣàwúre ká má bàa ṣológun dèké, torí pé Ọdún dá Ẹniọlá náà dá lọ́pọ̀lọpọ̀ ṣe lọ síbẹ̀. so ìwà yẹn lásán ó tó ra a lot of things fún Ẹniọlá Àjàó láti fi make a move, because millions of naira ló ná lórí iṣẹ́ yẹn. so tí mi ò bá rí nǹkan kan kà lásán, tí mo kàn wo days tán lò ní location, then crew, actors and actress, everybody mọ iye tí Ṣọlá Ṣóbọ̀wálé ló gbà. mo mọ̀ ní kì í ṣe pọ́n sọ fún mi, Ṣọlá Ṣóbọ̀wálé spend almost 11 days lóko yẹn. so tíṣẹ́ yẹn dẹ̀ wà okay, tó ná owó gidi sí tówó yẹn dẹ̀ yọ. so tó bá ṣe pé báwọn èèyàn ṣe ń sọ iná ló ṣe rò pé báwo mo ṣe fẹ́ pa owó mi padà, okay jẹ́ kí fíìmù yìí má riwo dání, jẹ́ kí jẹ́ kán gbọ́. kódà kẹwàá kí acting bọ̀ kò bá pè yín, kẹkàn lọ sọ kẹ́lẹ́kẹ́lẹ́ pé ẹ̀yin committee ẹ lọ bá àdírẹ́sì fún àǹtí Rámọ́tà kí combination wọn wà òkè. kẹwàá mo ro Rámọ́tà yẹn, kẹ lọ award ẹ̀, kẹ fún lówó yẹn. mo sọ fún yín pé ọ̀tọ̀ lórúkọ, ọ̀tọ̀ ní àlùbáríkà. àwọn audience tán dẹ̀ ń wò wá, wọ́n gbọ́n jù wá lọ, wọ́n ní làákàyè jù wá lọ. mi ò against Rámọ́tà o, ṣùgbọ́n mo kàn wò pé in film industry ó wà nínú ẹni táwọn èèyàn máa ń pìtì. okay ìgbà tó ṣe interview kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí Rámọ́tà ní àgbáyé ò ní dalẹ̀, tó bá ṣe pé èèyàn míì ló sọ bẹ́ẹ̀ ṣé kò ní gbèsè ẹ̀. àgbáyé ò ní dalẹ̀ sẹ́mọ̀ túmọ̀ rẹ̀ ni, but wọ́n ti rò pé ẹni yìí ń live life ẹ̀ bọ́lọ́run ṣe ṣẹ̀dá ẹ̀ ni, torí pé àkàndá ẹ̀dá ni. inú àkàndá ẹ̀dá la máa tó Rámọ́tà mọ́. kó wá má jẹ́ Rámọ́tà náà, kó wá jẹ́ pé nínú àwọn tán dress okay, tán dress well okay, iná ló wà ń bẹ̀. because I believe one thing pé ká ní Bobrisky ò bá wá sí program yẹn, ẹ sáà mú best dressing female níjọ́ yẹn. ká ní woman yóò wọ̀, ká ní
mi mọ̀ mi ta fẹ́ pè man woman okay boy girl ká ní boy girl yóò bá wá ẹ ṣáà máa mú best dressing ẹ ṣáà máa mú níjọ́ yẹn everybody àjọ rìn àmórí olówó ọ̀pọ̀lọpọ̀ orí ló wà ń bẹ̀ yẹn ẹ mọ̀ bálùbáríkà ara kálukú ṣètò kí wàá ní fọ́ọ̀tì Fẹ́mi Adébáyọ̀ kí ni fọ́ọ̀tì Adúnládé Adékọlá kí ni fọ́ọ̀tì Ẹniọlá Àjàó ẹ jẹ́ ká kọ́kọ́ mú látòrí gọ́ọ̀mẹ̀ntì gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ bọ̀ lẹ́ẹ̀kan bí tó máa fẹ́ àwọ́ọ̀dù èèyàn wá kọ́kọ́ worú èèyàn tẹ́ni yẹn jẹ́ ládùúgbò kí ni contribution tó ń ṣe sí community ṣẹ́ni tó ń gbé community lárugẹ ni àbẹ́ni tó ń rẹ ìdàgbàsókè community sílẹ̀ tó bá dijọ́ tó fẹ́ àwọ́ọ̀dù ẹni yẹn tàbí tó fẹ́ mú bóyá nínú àwọ́ọ̀dù ni mo sọ mi tí sọ̀rọ̀ competition wá ka biography ẹni yẹn àwọn ìrìn àjò tó ti rìn rí nínú ayé bígbà tí wọ́n fẹ́ ṣe counselor ni ọjọ́ náà ló máa gbọ́ tán bó ṣe rìnrìn àjò ẹ̀ báwọn òbí ẹ̀ ṣe bí so bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ẹni tó fẹ́ award wá ka biography ẹ̀ àwọn amọ̀rú èèyàn tó jẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ báwo ló ṣe lọ báwo ló ṣe lò gbé sí ayé ẹ̀ kó tó di kó dé kòtòkòtè kí wà nìkan táwa rò wípé ó ṣe deserve ká award ẹ̀ àwọn nǹkan táwa rí tó máa ń wò tó fi máa award èèyàn tẹ́lẹ̀ nìyẹn tó tá bá fẹ́ sọ nípa competition ta ló ń win wọ́n á sọ àwọn nǹkan tí wọ́n expect nínú competition yẹn wọ́n á sọ irúfẹ́ irú èèyàn even though wọ́n máa sọ̀rọ̀ nípa age láti age by the age by torí wọ́n believe pé àwọn nǹkan kan bẹ tí age of 20 lè ṣe tí age of 50 ò lẹ́tọ̀ọ́ láti ṣe gẹ́gẹ́ bí culture wa nílẹ̀ Yorùbá. A lè torí pé bóyá ẹnìkan lórúkọ then orúkọ wo ni Bobrisky ní táwọn tó jẹ́ actress tán wà ń bẹ̀ yẹn tí wọ́n ní then orúkọ ọ̀nà tí kálukú ń gbà lórúkọ ṣe mọ̀ pé ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣé ọ̀nà tí Fúnkẹ́ Akíndélé gbà lórúkọ ṣá lè fi wé ọ̀nà tí Bobrisky gbà lórúkọ àbí ọ̀nà tí àwọn Eniola Badmus àwọn Mercy Aigbe kí lórúkọ woman yìí Bíọ́dún Ọ̀kẹ́ Owó ìyàwó Latif and others ní industry tó gbà lórúkọ ṣe lè fi wé line tí Bobrisky tó gbà lórúkọ kò jọra wọn then ẹ̀yin artist mo fẹ́ kẹ́ lọ mọ̀ nǹkan kan tẹ́ bá mọ̀ tún mọ̀ nǹkan tí a gbé dání àwọn mistakes kan wà tá a ní máa ṣe pé kákan ṣe pé àti jẹ lọ firstly a lè farawó lórin especially àwọn oní hip hop artist tó wà ń tanzin olórin hip hop artist ó lè jáde nsìn kó jáde naked ó lè dress kó ṣe bó ṣe wù actress tó bá wà responsible tó jẹ́ Nollywood tó wà ní Yorùbá movie industry dressing ni wọ́n ń sọ wá bá ṣe máa rìn wọ́n ń sọ wá àwùjọ tá a máa jókòó sí wọ́n ń sọ wá tí kì bá yẹ pé mo sọ nípa time kan pé àwọn àsáwọ̀ wọ́n ti wọnú wa àwọn oníṣẹ́ ibi wọ́n ti wà nínú wa tó kàn fi iṣẹ́ tíátà bójú láti make orúkọ káwọn èèyàn má bàa máa challenge wọn lórí iṣẹ́ ibi tó ń ṣe torí bá ti pọ̀ jù a lè rí different association so that tó bá ti rí ẹnìkan nínú ẹgbẹ́ A wà á ti believe pé nínú ẹgbẹ́ B ló wà. Àwòkọ́ṣe rere la jẹ́ láwùjọ ẹni táwọn ayé ń wò ní wa ayé fẹ́ kọ́pì wa ayé fẹ́ wò wá wa wọ́n fẹ́ fi kọ́ ara wọn lẹ́kọ̀ọ́ olùkọ́ ni wa lecturer ni wa tá à ń lecture àwọn èèyàn ní ìwà ọmọlúàbí ní ìṣesí ọmọlúàbí ní àṣà wa ìṣe wa ìwọṣọ wa ìrìnsí wa ní máa ń sọ pé tá a bá ṣe olè nínú fíìmù ìyẹn ò mí pa nǹkan àwọn èèyàn pé kán lọ jalè but ó kìkì ló hẹ́ǹdẹ̀ olè à jẹ́ kó yá àwọn èèyàn ni pé ìwà olè yẹn ò dáa. àwọn èèyàn wá ń bí pé kátígórì wo lẹ fi Bobrisky sí so ni mo ṣe ní kíní yẹn wá látọ̀dọ̀ gọ́fmẹ̀ntì torí pé gọ́fmẹ̀ntì mọ̀ pé Bobrisky wà ní òòlù wọ́n dẹ̀ mọ̀ pé ó ń lò gbèsè ayé ó dẹ̀ ń lò sẹ̀mí ẹ̀ ó dẹ̀ ń jẹ lọ but àwa ni kò yẹ ká pẹ̀lú àbàjẹ́
gẹ́gẹ́ bí iṣẹ́ táwọn àgbẹ̀ dání. Quite alright, èmi sọ pé nǹkan tí Bobrisky ń ṣe ó dáa tàbí kò dáa, but kò bá culture wa mú ń bí. Kì í ṣe pé gbogbo wa ò rí tẹ́lẹ̀. Ọlọ́run gbèmí tí mo pé Yorùbá ni, Yíbò lèmi máa ń pè, because mo wò pé ọmọ Yorùbá wọn sábà wọn strong tó kàn lọ ṣerú yánmọ̀yánmọ̀ yẹn. Wàhálà inú kéèsì mo ti mọ̀ pé Yorùbá ni. Ìgbà tí mo tún máa gbọ́ pé Idris lórúkọ ẹ̀, ó tún wá jẹ́ Mùsùlùmí. It's a pity fáwọn aṣíwájú ẹ̀sìn tán lọ bára wọn jà, fáwọn aṣíwájú ẹ̀sìn tán lọ jà sínú ẹ̀sìn míì. It's a pity fáwọn aṣíwájú ẹ̀sìn tó pé ẹ̀sìn tí wọn fọ́ mọ́, wọn mójútó. Possibility wà, ọ̀pọ̀ èèyàn ló aṣọ ẹ̀yà lẹ́yìn tí ò ní mọ̀nà àtìràn tí ò bá rẹni sọ fún. Ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀ lọ ṣe lórí social media ń sìn tẹ́ fi make name ẹ̀yìn àfà. Àwọn orú tó yẹ kẹ́ ṣe nìyí, tẹ́ bá enter rú ẹ̀, tẹ́ wà bold níwọ̀nba láti face irú ẹ̀, láti sọ fact fún. That's why I respect one alpha Labib, torí mo rí pé ó jẹ́ nínú ẹni tó máa ń sọ̀rọ̀ wọn pé wọ́n máa ń sọ fact iná wà. Nígbà tó ní mosque kan wọ́n ti pa pé wọ́n jẹ́ kó kírun bẹ́ẹ̀ mọ́, with confidence wọ́n ní bàbá yẹn lọ kírun bẹ́ẹ̀ ó dẹ̀ sí mosque yẹn. So láìpẹ́ tọrọ Naira Marley ṣẹlẹ̀ ń bẹ̀, bàtí bàbá yẹn dé bẹ́ẹ̀ ó wà bold enough láti sọ fún Naira Marley pé nínú ẹni tó jẹ́ ọ̀tá àwọ̀ àti Sam Larry number 1 ni mí torí kò Mohbad, kò wo torí owó tó máa fún, ó jẹ́ kọ́mọ̀ kó torí pé àwọn yẹn wá ń defend ara wọn. Nínú defender yẹn ló wá sẹ̀ ti nífẹ̀ẹ́ wọn padà. So mi ò lè blame ẹ̀ pé ó ṣe lọ, mi ò lè blame wọn pọ́n ṣe sọ̀rọ̀ tán sọ́mbẹ̀. Kí ló dé yín náà jẹ́rú èèyàn bẹ́ẹ̀ yẹn, gbogbo èèyàn ọ̀pọ̀lọpọ̀ aṣíwájú nínú ẹ̀sìn Islam. Mo sábà mọ̀ pé most of people yín á ti mọ̀ pé Idris ni Bobrisky ń jẹ́. Gbégbèsè ọ̀rọ̀ tí wàá dé lẹ́sìn, ẹ wá ń blame Femi Adebayo, ẹ ń blame Odun Adekola. Ṣé báwọn kan ní judgist? Àwọn kan ní judgist. Bọ̀ méjì ló máa jẹ́ gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń sọ tó tọ́. Is it that way pé focus ẹni tó ní fíìmù nìyẹn, pé kí fíìmù òun lè trend, pé ok lágbájá báyìí nìkan bá mi mú. Because even though gbàdí mò ń gbọ́ gan wọ́n tún sọ pé actress náà máa pè ní actress bó wà nínú film industry. I can't believe. Ìwà àbàjẹ́ táwọn kan ń ṣe láṣepamọ́, kẹ́nìkan wá ṣe láṣehàn ká tó wá máa embrace irú ẹni bẹ́ẹ̀, which is wrong. Àwọn tó ń ṣe láṣepamọ́ gan, èmi máa ń wò wọ́n pé ṣé wọ́n lóbì ni. Because tẹ́mi Èṣù bá ti gbọ́ ọkàn èèyàn, kò sí ìrìnàjò tí ò lè rìn, kò sí ìrìnàjò tí kò lè rìn. Ẹni tó gbé ètò kalẹ̀ máa gbé kalẹ̀, ó máa gbé fáwọn kọ́mítì, èèyàn làwọn kọ́mítì yẹn. Ok, wọ́n organize, wọ́n máa pa àwọn judges tó máa judge pé ok earring tẹ́lẹ̀ ló ń bí, bàtà tẹ́lẹ̀ ló ń bí, bag tẹ́lẹ̀ ló ń bí. Ṣó wà nínú categories tán fún wọn wípé ok tẹ́ bá rí male female ṣá accept ẹ̀. Ṣé ẹni yìí tiẹ̀ kan lè lọ, òun kàn lọ pé free ni, àbó gangan ní intentionally láti gba award, àbí wọ́n lọ invite ẹ̀. Invite ẹ̀ ṣọ́kàn invite ẹ̀ fún occasion as a guest, àbí wọ́n invite ẹ̀ gangan torí ambition tán ní. Allahu alam. Ó yé wọn, ó yẹ ẹni tán fún, ó yẹ ẹni tó fún wọn. But aspect mo ti fẹ́ clear Femi Adebayo. Femi Adebayo dàbí speaker. No, sorry. Femi Adebayo dàbí microphone. No, speaker. That is a speaker. Tí pé nǹkan tó bá sọ sínú speaker, ìní speaker máa gbé jáde. Ó wá lè round. Tí wọ́n bá set engine kò clear. Announcer ni. Tí Femi náà bá ń ṣe nǹkan, ọmọdé wà náà tó máa dúró tì, which is Eniola Ajao. Sorry to call you ọmọdé. Ẹni yìí náà wà nù ẹni tí ó máa dúró tì. Ọdúnládé wà nù ẹni tó máa dúró tì Femi Adebayo. So tí Femi Adebayo náà bá dúró tì nǹkan rí, kò tí ì burú jù. Wọ́n ní iná tó máa fi mí sí wọn, lálùjọ náà tó máa mú mi wọ̀. Bí mi bá ṣe rí, bẹ́ẹ̀ mi bá ṣe rí ni mo ṣe máa darí ẹ̀.
ojú ẹsẹ̀ náà tí wọ́n fi ẹ̀sìn kọ́ Fẹ́mi Adébáyọ̀ lọ́rùn ẹlẹ́sìn Ìsìlámù ó tún wà nú àwẹ̀ so wáyé kó jẹ́ pé òun ló máa announce irú ẹni bẹ́ẹ̀ sẹ́sìn Ìsìlámù fọwọ́ kàn kankan gbé àwọn ti sínú tán. I join different live in TikTok on Facebook tó pé ọ̀rọ̀ yẹn náà ń debate bẹ́ẹ̀ náà sọ pé ṣe bí mùsùlùmí ni tó lọ ṣe ambassador fún ọtí lẹ́nu iṣẹ́ okay ẹ jẹ́ sáré ṣe clarification kan lórí ibẹ̀ yẹn gba tí mo gbọ́ kéèsì yẹn fúnra mi èmi gangan lọ bí àwọn àfa nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ torí pé mo wò pé irú oore bẹ́ẹ̀ lè kan èmi náà wọ́n pè mí gẹ́gẹ́ bí mùsùlùmí èmi ò ń ṣàfà o bọ́ mùsùlùmí ni mí tí mò ń kírun mi kọ́lọ́hún bá mi gbà bí mo ṣe nípa ni mo ṣe ń kí bọ́ kọ́lọ́hún wọlá bó ṣe tó kó bá mi gbà mo lọ ṣèwádìí ṣé mo right wọ́n ní mo right mi right àkọ́kọ́ nu tó bá jẹ́ wà bàjẹ́ mi ò ní right láti máa promote ẹ̀ ṣùgbọ́n o kí n jẹ́ káwọn lo example kan fún mi láti fi ṣèdájọ́ lórí kéèsì yẹn wọ́n ní sìgá ká lọ wo ohun tó ń kọ síbẹ̀ die young bó ń pààyàn ní kékeré pé tòun ti bí wọ́n ṣe kọ síbẹ̀ tó ṣáwọn èèyàn ò mú ìjà rẹ̀ ní tó torí nǹkan kọ yẹn ṣáà tó torí ẹ̀ fi sílẹ̀ tó bá máa rẹ́ tó máa fi sìgá sílẹ̀ á jẹ́ pé wọ́n kọ́ ó ti fẹ́ kú. nítorí kí Fẹ́mi Adébáyọ̀ polo ọtí kò ní káwọn èèyàn mu ọtí kí Fẹ́mi Adébáyọ̀ má polo ọtí kò ní káwọn èèyàn má mutí o. ibi tọ́lọ́run fi àtijẹ àti mu rẹ̀ sí nìyẹn òun ni kó mọ̀ bí ó ṣe máa tọrọ àforíjì. àwọn èèyàn ò ṣèyàn Fẹ́mi Adébáyọ̀ neutral person ni wọ́n neutral àfà ni wọ́n. mo ti sọ lórí láìfẹ́ ẹnìkan ti pè mí rí pé kí òun ṣe ọṣẹ òṣòlẹ̀ ọṣẹ gbá ọṣẹ àwo tó invite mi pé kí n bá òun post ẹ̀ sórí page mi kí n bá òun sọ̀rọ̀ nípa ẹ̀ ó máa fún mi 300,000 mo máa wo èèyàn tó máa tara 300,000 sórí ibú pé bàbá mọ̀mọ́ mi ò ní fa ni wọn polówó fa àwọn rí tán fi kú àwọn èèyàn náà máa ń wá fa àwọn wá torí pé ifá àwọn confam tó tí fa ẹnìyẹn bá confam so bàbá mọ̀mọ́ mi ò ṣoògùn owó fún yàn ẹni tí ò rọmọ bí ẹni tó mọ rí orin ẹni tí ò lálàáfíà ẹni tó ní ṣòro ọjà títà ẹni tó ní àwọn kan mímu gbà tí bàbá mọ̀mọ́ mi máa ń ṣe nìyẹn wọ́n á dẹ̀ gbé fa léèrè ayé ìgbà ẹ̀dẹ̀ láyé ìgbà tó fi máa ń fi ọ̀kẹ́ lé owó fa tó máa ní ọ̀kẹ́ méjì ọ̀kẹ́ mẹ́ta kò dàbí ìsìn tó máa pe 10,000 naira 100,000 naira sí fa lẹ́nu ṣé fọ́ wá sọ pé òun ò ní gbọ́ 100,000 so ó kàn jẹ́ pé orí ariwo òun lórí Fẹ́mi Adébáyọ̀ just pé òun ló announce then kó wá máa pé ọdún Adékọ́lá kó tó di pé kó tó announce ìyẹn mean pé ó ń bi ọdún pé ṣé kí n announce ẹ̀ torí bí tẹ́ táàmù ẹ̀ lọ nìyẹn pé ṣé kí n announce ẹ̀ ọdún ṣé kí n announce ẹ̀ ìyẹn mean ó lè jẹ́ pé n tó wà lẹ́mìí ẹnìyẹn o I don't know but ìròrí tèmi bó ṣe lọ òun lèmi ṣe ń sọ̀rọ̀ ẹ fura dáadáa mi sọ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn pẹ̀lẹ́ nìyẹn mi sọ pé ó dáa o èmi ò mọ ambitions tẹ́ni tó ṣe program ẹ̀ tó ní o but ẹ shift blame yẹn kúrò lórí Fẹ́mi Adébáyọ̀ ẹ jẹ́ ká gbé sórí gọ́fìmẹ̀ntì wa from beginning so that irú nǹkan bẹ́ẹ̀ yẹn irú ẹni bẹ́ẹ̀ yẹn kó yẹ ká gbà láàyè láwùjọ wa bíyàwó bó ṣe dáa tó àti bó ṣe worst tó ṣèjọba àhàlà rẹ̀ tí ẹ máa ń ṣe yahoo tán bá mú ebi penalty náà ń gbà lọ́wọ́ ẹ̀ ṣọ́n pa ni but wọ́n sì ń threaten wọn. I remember maybe last year táwọn tán lọ kóra wọn jọ bóyá ọkùnrin àtobìnrin ọkùnrin àtọkùnrin bóyá obìnrin àtobìnrin tán náà fẹ́ ṣe wedding tán náà mú wọn ṣé wọn fòfin mú wọn ni. so ìgbà tí orúkọ báyìí ó fi dàgbà tí ó fi pẹ̀ka tí ó fi lúwé tí ó fi tagbò tí ó fi léèso ṣe bá ní gọ́ọ̀mẹ̀ntì mistake ẹyọ kan táwa artist ń ṣe ni pé kò yẹ ká encourage irú ẹ̀ kò yẹ ká support irú ẹ̀ láwùjọ wa ní community tiwa débi pé kó máa wá fortunate láti ní irú grace tó níyẹn. ẹ̀yin audience ẹ̀yin olólùfẹ́ wa èmi bẹ̀yìn on behalf of me and my family àwọn bíi tí mistake yẹn bá ti wáyé ẹ má bínú
most of people ń rò pé àbí bí fíìmù yẹn ṣe máa rí nìyẹn àbí nǹkan kan tó máa wà nínú fíìmù yẹn ni. Mo ti rí èèyàn kan tó ní àwọn ti wo fíìmù yẹn Uncle Femi wọ́n betray nínú fíìmù yẹn náà so definitely wọ́n ti betray nínú fíìmù náà betray lójú ayé náà. Ẹ̀kọ́ tó wà nínú fíìmù yẹn ni kò fẹ́ ká wò. Tí fíìmù yẹn bá jáde maybe bóyá 29 ẹ jẹ́ kí gbogbo wa lọ wò ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká lọ wò torí pé èmi mọ nǹkan tó wà nínú fíìmù mo ò sí ń bẹ̀ o mi sí nínú fíìmù yẹn mi sí nínú múvì yẹn ṣùgbọ́n nínú múvì tó yẹ kán máa recognize láwùjọ wa ní ìjàkájú wà kájàkájú wà fíìmù tó yẹ ká máa pọ́nlé láwùjọ wa sinimá tó yẹ ká máa embrace ni ṣé ẹ má jẹ́ ká torí pé àyáyá àgbàdo lóko ká wá lọ gbàbèjì létí lé ó kàn dùn mí fún Bobrisky pé after that kò lọ́rọ̀ rí lẹ́nu kò lọ́rọ̀ ọmọlúàbí lẹ́nu èmi kàn bẹ́ẹ̀ mo dẹ̀ rọ̀ ẹ́ Idris this is a great opportunity for you láti change your lifestyle yẹn káwọn tó bí ẹ náà lè jèrè rẹ because mi ti mọ̀ bóyá bàbá ọmọ ló máa jẹ́nsìn bóyá ìyá ọmọ ni bí o tiẹ̀ ní bóyá kò sínú program ẹ̀ láti lọ́mọ láyé I believe one thing pé táwọn òbí ẹ̀ náà ò bá bí wọn náà ò lè jẹun tó jẹ yẹn bó tí wọn bá ń fi wèrè lórúkọ kì í ṣe pé gbogbo orúkọ báyìí oore ọ̀fẹ́ lè lè jẹ fún ẹ pẹ̀lú báwọn èèyàn ṣe kick against ẹ tó bá ronú tó pèwàdà you already make name you are okay because not because of 1 million naira tó bá dá kàǹtì ẹ over 1 million naira àwọn máa bá alákàǹtì ẹ definitely you are okay tó bá dẹ̀ ṣe lè mọ àìmọye content tó lè máa ṣe tó fi tó máa relevant láwùjọ èmi gbà ẹ́ nímọ̀ràn ni èmi ò bu ẹ mo ò dẹ̀ blame ẹ but please for God's sake rotọ Ọlọ́run tó dá ẹ rotọ àwọn òbí tó dẹ̀jẹ̀ sí ẹ lórí wo wàhálà tó ṣe kó tó jọmọ jẹ́ ọmọ ìdùnnú fún wọn jẹ́ ọmọ tó sọ pé nílé ayé gbogbo ayé kọ́ ló lè fẹ́yàn tó bọ́ jẹ́ ọmọ tó sọ pé èèyàn 75 nínú ayé wọn a máa ṣe prayer fún ẹ ti portable lórí o àìmọye àbí a máa yé tó ń sọ bad thing about you kò bá dáa gan tó bá lè jáde níbi tí kéèsì yìí dé yìí to appeal to everybody to cancel wọn tó sọ̀rọ̀ tunu tó ṣe bí ọmọlúàbí bóyá àtijọ́ àti mu bóyá condition kan ló sọ ẹ́ di ibi tó wà yìí bóyá ẹ̀mí kan ló lù ẹ́ declare yourself gbàdúrà sọ́lọ́run rẹ àwọn Nigeria people even tó fi jẹ́ diaspora wọ́n ní flexible mind tí kò bá ṣẹlẹ̀ tó bá ti bínú lọ gbogbo tẹ́niyẹn bá ti lè calm down wàhálà ìwọ̀n ti gbàgbé ẹ̀ ó better ju kó tó máa jáde kó máa fi nǹkan tí ò dá proud lọ. So that's my own contribution. So mo rò gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ jọ̀ọ́ ẹ fọwọ́ wọnú ẹ jẹ́ ká gbà pé ìrìn àjò bọ́lọ́run ṣe kádàrá ní kíní yẹn ṣe rìn èmi ò jà fún pé bí alágbájá ló yẹ kán fún tàmídùn ló yẹ kán fún but mo mọ̀ pé kò lè worst tó ká má rẹ ni tí dressing ẹ̀ wà òkè kí ni nǹkan tẹ́ mú dressing yẹn gan lé lórí fíìmù tẹ́ ṣe culture ni sásọ culture ló wọ̀ yìí sásọ culture ló wọ̀ àbí ṣe part kan nínú fíìmù yẹn costume yẹn wà mẹ́rin but má wulẹ̀ jẹ́ ká padà sẹ́yìn mọ́ àmì àwọn tó dress corporate àmì àwọn tó prove culture wà mẹ́ ní stage yẹn táwọn náà ń wò báyìí but simple iṣẹ́ àti judge but ibi tí mi ò bá ti ní ìṣòro dọ̀rọ̀ wà láì máa excuse me. So ẹ má rí Fẹ́mi Adébáyọ̀ bí bad person bí bad ẹ ṣáà rí gbogbo nǹkan tó Fẹ́mi Adébáyọ̀ ní gbogbo fúnra rẹ̀ tó máa ń ṣe ẹ rí náà so kò dẹ̀ sínú pé bóyá ó máa wà nídìí ìbàjẹ́
wọ́n ń ṣiṣẹ́ aṣàlàwà lọ́wọ́ tó náà ya sinimá ń sìn. Fẹ́mi Adébáyọ̀ dúró tì gẹ́gẹ́ bí ọmọ ẹ̀. Most of people ló mọ impact ẹ̀. So that ẹyọ kan tó yẹ kí mi like ẹ̀ ni tó ló máa ń support àwọn ọmọ ẹ̀. Dùnmọ́mi Ọlọ́ládé Jimoh ọmọ Fẹ́mi Adébáyọ̀ ni. Mo mọ iye support tó fún náà nígbà tó fẹ́ ṣe fíìmù. So ìgbà tí prank kan ṣẹlẹ̀ lóko yẹn ní fíìmù Olóṣòláàfin, ìgbà tí prank kan tá a ṣe ń bẹ̀ tó ṣẹlẹ̀ tó di wàhálà, Fẹ́mi Adébáyọ̀ support. Ó sì ń fi ìyá rẹ̀ jẹ Dùnmọ́mi lọ́wọ́ báyìí. So kò ń ṣe ẹni tó máa ń support ìwà àbàjẹ́. Fẹ́mi Adébáyọ̀ ń ṣe ẹni tó máa ń support ìwà àbàjẹ́. No, mi ì mọ kọ̀rọ̀ ẹ o, ṣùgbọ́n tí mo mọ̀ ní gbangba ẹ̀. It's not kind of person. It's not a bad person. Ṣé o máa fojú aburú wò? Then ọwọ́ tá a sáré jáde, tá a sáré búlì ẹ̀, tá a sáré ṣe kíní kan, ṣé ó yẹ kó jẹ́ yín, ẹ sì jẹ́ kíní kan. No. Ṣé tẹ bá fẹ́ wórúkọ tàbí tẹ bá fẹ́ fi kan make a name? Opportunity ti wà fún yín. Ẹ gbára Asasu tàbí kẹ gbára Bobrisky, ẹ gbára ẹnìkan náà méjèèjì lórí kéèsì yìí. Because everybody wà, kíní yẹn wà glaring. Gbogbo àwọn tó ń complain yìí tó bá ipá náà wà ní stage tó ń họ́nà wọn pé ẹ wá announce tán kọ orúkọ fún ẹ. Bígbà tí àwọn afá bá fẹ́ ṣe naming yìí náà, bàbá ọlọ́mọ ti máa sọ orúkọ tó máa sọ ọmọ ẹ̀. Wọ́n máa wá fún àfá kan pé kó ké wútúbà kó gbórúkọ ọmọ jáde. Àfá yẹn kàn ní exclamation pé orúkọ ọmọ yìí o, pronunciation ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa pè tí òfin ní jẹ́ wrong thing, ẹ máa pè báyìí Abdul, ẹ má pè ní Sápáná. So exclamation gbọ́dọ̀ back ẹ̀. Èmi ò gbọ́ fíìmù débi pé màá mú gbéya Fẹ́mi Adébáyọ̀ ṣe exclamation. So kán wá padà gbórúkọ ọmọ jáde tán káwọn máa porúkọ ọmọ nípèkúpè ká máa blame àfa kí n tiẹ̀ ebi tí bàbá ọlọ́mọ sọmọ rẹ̀ ní bóun ló lọ́mọ ẹ̀. So Fẹ́mi Adébáyọ̀ is not at fault at all tábà ní ṣàbòsí. Tí o tá bá fẹ́ wórúkọ ẹ wá sọ́nà bòmí. Ṣèyí tẹ̀ ń bínú lọ́nà tó right, mo bẹ̀ yín ẹ má bínú. Tí fíìmù Ẹniọlá Àjàó bá ti jáde ń bẹ̀ yín ni ẹ jẹ́ ká lọ wò kẹ́ ẹ lè rí nǹkan tí mò ń sọ nínú múvì yẹn. Wallahi ẹ lè regret because this movie is so fantastic. Even though àwọn tó ń wò ń bẹ̀ ń jọ yẹn gan torí nǹkan tó ṣẹlẹ̀ ní ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa sọ nípa ẹ̀, ní ó jẹ́ kí máa drop comment. Everybody mọ̀ pé fíìmù yẹn is okay. Movie ni no, ó kọ́ wa lẹ́kọ̀ọ́, ó prove culture wa. Sọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Ẹ̀yin ọ̀gá wa nídìí iṣẹ́ yìí ọ̀rọ̀ yín gba sùúrù. Ẹ̀yin ọ̀gá wa nídìí iṣẹ́ ọ̀rọ̀ yín gba sùúrù. Tó má gbé ètò fún wa, àmọ́ bí kò sí bá ṣe máa ṣe tí ò ní máa kù síbi kan. But ẹ má jẹ́ ká yẹ pé ibi tó máa kù sí kó máa pọ̀ ju ibi tó dá sí lọ. Àlàáfíà fún yín.